Farabalẹ̀ gbọ́ mi dáadáa o. Ó dẹ̀ máa yẹ kó lẹ̀ tílẹ̀ kó lè gbọ́. Wọ́n á ní the boy is good, àpá ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo show off tó ń ṣe yẹn àti gbogbo ohun tó ní tó gùn ẹ́ gàlégàlé tó wí pé o lè máa ṣe bó ṣe wọ̀n. Ẹ jẹ́ kí n jẹ́ kó mọ̀ páwa la wà ń bẹ̀. Ó pọ̀ ńlẹ̀ yẹn sọ kankan fún un. Omi wòkè yìí, mineral ló wà nínú ẹ̀. Ṣùgbọ́n tá bá ti mu mineral sínú rẹ̀ tán, á sọlẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, tí wọ́n wọ́ ẹ ká, tí wọ́n fowó ọ kiri láti rí, tí wọ́n ń tẹ̀lé ẹ nítorí àdídùn tí ń bẹ nínú rẹ̀ nítorí owó tó ní lọ́wọ́. Nítorí owó yẹn sì wà ń bẹ̀ ni o. Ọjọ́ tó bá ti mú ẹgbẹ́ tí wọ́n lá ẹgbẹ́, ọjọ́ yẹn ni wàá di ohun tí wọ́n sọnù báyìí. Jẹ́ ń sọ kọ́kọ́ fún ọ. Lo 36 ẹ jẹ́ kí ọpọlọ rẹ pé. Gbogbo àwọn tí wọ́n sáré tẹ̀lé rẹ̀ yẹn nítorí ó ń dùn ni o. Ọjọ́ tí problem bá dé ó máa kó wọn nìkan. Ó tètè sá eré nítorí ọ̀la kí ọ̀la má bàá lé ọ lérí. Jẹ́ kó yé ọ. Tí ó dẹ̀ bá yé ọ, á tó yé ọ.